ṣú ara ẹ gidi gan. Oh yeah, please read what Kunle Afolayan wrote on my page. Thank you. So what do you have to change? Ẹ wá fẹ́ kémi máa sọ̀rọ̀ fún yín àbí kémi máa take side pẹ̀lú yín when personally I feel the conviction within me is that no, bó ṣe yẹ kó rí rè. I'm not sing gbogbo kan níbẹ̀ yẹn o. Kẹ́ kó ṣì yín dànù. Àbí you think that I celebrated or I celebrate you because I want I'm loyal to you? No. No. Ẹ̀yin tèmi Yèyé Kudi ó ti bínú tán o. Ó bínú tán pátápátá ni o. Ó call out Kunle Afolayan, ó call out Iyabo Ojo pẹ̀lú Funke Akindele lórí ọ̀rọ̀ tó ń jà rànràn tó ń jà kiri báyìí lórí ayélujára. Ẹ̀yin tèmi ó tún sọ wípé Kunle Afolayan ó kọ́mẹ́ǹtì nǹkan wèrè sí orí fídíò òun. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin tí a mọ̀ sí Yèyé Kudi o. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. In fact, ìgbà yẹn gan, the reason why I celebrated Iyabo's daughter is because mo ń fún ní benefit of doubt pé kò wà lára àwọn tó ń da justice for Mohbad rú. Wàláì. Mo ń wò pé just the same way tẹ́mi ṣe wà pẹ̀lú bàbá Mohbad, òun náà wà pẹ̀lú Wùmí. Ó mean well until tó dẹ̀ feature Wùmí nínú fíìmù ẹ̀ ni mo wò pé no, this is nonsense. This is nonsense. Kò ṣì lọ. Ní ta ní gbogbo yín yẹn. Ṣóre wà lára àkọ́kọ́ nù yín ni. Jẹ́ ò lè rí mi kí máa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ mọ́ celebrity. Àwọn celebrity bíi ti yín wà ní celebrity. Kunle Afolayan ìwọ nínú gbogbo èèyàn. Ó tiẹ̀ ń wá àwọn èèyàn gidi. Ṣé ìwọ ṣá? Ìwọ ṣá? Funke Akindele ọ̀gá gbogbo yín gan. Mi ò look forward, mi ò anticipate, mi ò rórí tí mo máa fi owó mi báyìí tí mo lọ fi ń wo movie ẹ̀. Mi ò follow ẹ̀ rí. Mi ò follow kankan nu yín, mi ò rán yín. Story yín bá dùn. Fúngbà tí Funke when she release her movies and Toyin Amaku, gbogbo ẹ̀yin mo ń share. Am I lying? If you're on my page, you will know. You will see I just would do it. When I'm always very careful not to put my mouth because really and truly, you cannot ni gbogbo yin, you can't so you color. Gbogbo yin orí yin ò pé pọ̀ náà. You can't so you color now. Oh yeah, please go ahead and let's listen to what Kunle Afolayan came to type under the story. Under the comments, he wrote Kunle Afo. Yeah. Is it such a shame that a clueless person like you would be honored with an LLB certificate with your porous brain? Chegbo, only it is such a shame that a clueless person like you could be honored with LLB. Oloshiara, come, Kunle. I'm not only honored with LLB, 4 years. I'm also honored with LLM, 1 year. So 5 years, ni mo fi ṣe law yẹn. Ṣùgbọ́n ìwọ mú àlè òṣì. Èmi ni mo ní porous brain. Ṣé mo mi ní porous brain yo? Mo mi ní porous brain. Ẹ wá kò ní dá fún àwọn tó tiẹ̀ ní pé kò lọ máa ṣe movie. Ìwọ mú òṣì, afọ́jú, stroke, imbecile, abirùn. As soon as sorry, the people that have stroke, kò sí nǹkan kan tó máa ṣe yín. Ẹ̀mí àgùn, ẹ̀mí ọlá ni. Kò sí nǹkan kan tó máa ṣe yín, wò ní fi bú yín, wò ní fi yọ̀ yín. Ẹ jẹ́ n fi bú wèrè because ó ní ojú kan, part ojú ẹ̀ kan ó ti right, kò ṣiṣẹ́. Ìkan ló ń ṣiṣẹ́. Ó ń sọ pé èèyàn kan ni pé it's really a shame pé wọ́n hàn náà èmi olórí burúkú ara iṣẹ́ mọ̀ pé mo kàwé ni kì máa ń ṣe pé wọ́n hàn náà mi àbí ọ̀rẹ́ pé honorary tí gbogbo yín máa lọ ń gbà yẹn ni ní Kòtónú ẹ̀yin onídọ̀tí tẹ́ rí èèyàn bí yín ìwọ failure yìí ọmọ òṣì. Continue please. Yeah, that is just only his own comment or your comment. No, you didn't finish reading what he said though. He said were. What do you mean? Pastor tó bá lè ka jẹ́ kí n gbé fẹ́yàn tó máa kà.
I've said it now, I've read it out. No, you didn't read it. What he said, please, I beg you. Ṣé ẹ gbọ́ tíbi tó ti pè mí wé ẹ torí gbogbo yín lè máa wò pé It's a song now. Oh, so? Okay, let me start over. Okay, so Is it such a shame that a clueless person like you could be honored with an LLB certificate with your porous brain? Really? ṣé ti gbọ́? Ṣé ti rí reason tí mo ṣe wá fún lésì? Torí jẹ́jẹ́ mi wo gbé story ẹ̀ ń trend èmi náà dẹ̀ gbé. So o dẹ̀ wá sọ́dọ̀ mi gbogbo àwọn tó gbé yẹn ò lọ síbẹ̀ lọ sọ irú kọ́mẹ̀ntì báyìí ìwọ ló ṣì yìí nígbà tí àwọn ọmọ ẹ tí wọ́n ń ṣe nǹkan tó dáa tí mo gbé olórí burúkú ara ẹ ò wá síbẹ̀ wá sọ thank you eléyìí tó dẹ̀ ṣe yìí ó dáa olórí burúkú ara ẹ even birthday wèrè ẹ mo rántí pé gbà tí o celebrate birthday ẹ olóṣì ẹ mo gbé ẹ sórí page mi because normally I do it if I just feel led tí bá kàn wo àwọn celebrity yẹn tí bá ti feel led màá gbé sí màá celebrate tí bá dẹ̀ feel led màá overlook you know so mo máa ń really gbé ọmọ játijàti olójú dídà yẹ olójú kan yìí imbecile nǹkan tíyàwó ẹ̀ ṣe fi ẹlẹ nìyẹn ó ti rí i pé kò sí future onígbèsè olè lọ sanwó First Bank jẹ́ kí First Bank jáde wá sọ fún àwọn èèyàn pé ò jẹ àwọn lówó kò sẹ́ni tí ò kì í yáwó láti fi ṣe fíìmù ó fẹ́ káwọn èèyàn máa rò pé big man ni ẹ kan tí wọ́n ṣe blast ẹ nìyẹn tí Fúnkẹ́ ṣe fún ẹ tán pé kò gbẹnu gbogbo ẹ sọ̀hún kò gbé gbogbo ẹnu òṣì ẹ sọ̀hún gbẹnu ẹ ṣí ẹ játijàti ẹ sọ̀hún olóòórùn ẹlẹ́nu mouth ọ̀dọ̀